mo kí o gbẹ̀yìn tí ẹ wà ní orí ìkànnì yìí. Ẹ jẹ́ ká jọ stop láti máa ra nǹkan jẹ. Ẹ wá Hausa bó ṣe tu itọ́ sí orí tó tẹ̀wọ́ bó ṣe tu itọ́ sí. Ohun tí ó tutọ́ sí yìí, òun náà ni ó máa tà fún gbogbo àwọn ènìyàn láti rà. Bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ orí omi tí òun sì ń tí ó ń ṣe yìí. Ẹ jẹ́ kí a gbìyànjú láti wípé a ò ra àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ Hausa yìí jẹ mọ́ nítorí pé aburú tó wà níbẹ̀ ó pọ̀ ju oore tó wà ní ibẹ̀ lọ. Ẹ wo Hausa yìí bí ó ṣe ń ta ọjà tó ń tà yìí tí ó sì ń tà pẹ̀lú aburú eléyìí tí ó fi ń ta ọjà yìí kí ènìyàn máa tajà kí ó sì máa ta pẹ̀lú abẹ́rẹ́. Ó ti ń lọ báyìí yóò sì lọ bẹ̀rẹ̀ sí ní ta fún gbogbo àwọn ènìyàn. Bẹ́ẹ̀ àwọn ènìyàn ó sì máa rà tí wọn ò dẹ̀ tí wọ́n wípé ó ti ṣe aburú, ó ti tu itọ́, ó ti da omi tí ò da sí inú ọjà náà. Ǹjẹ́ ó wá dàbí kí a tún máa fi ọwọ́ ara wa ra ohun tí ó máa tún dá àìsàn sí ara wa lára? Elédùmarè ò ní jẹ́ kí a ṣe àìsàn o, àtẹnujẹ ò sì ní pa wá torí pé a máa sọ pé nǹkan Hausa yìí a máa ní nǹkan wọn pé ó cheap, kò wọ́n ńlá ṣe máa ń fẹ́ rà. Ẹ̀rí bí ó tutọ́ sí, ó tutọ́ sí, ó tutọ́ sí ní tí ó fẹ́ tà fún àwọn ènìyàn. Ó tutọ́ sí ní tí ó fẹ́ tà fún àwọn ènìyàn. Ẹ̀rí. Ṣẹ́tìrì báyìí ó tutọ́ sí ní tí ó fẹ́ tà fún àwọn ènìyàn. Ọlọ́run a máa sọ wá. Bẹ́ẹ̀ ló tún da omi tí ò sí ẹni tí ó mọ irú ohun tí omi náà, irú ohun tó jẹ́, irú omi kíni. Kò sẹ́ni tó bẹ́ẹ̀ lómi á dẹ̀ mú lórí ẹ̀bẹ̀ yẹn, á dẹ̀ jẹ́ láì tún ní sànù. Ẹlòmíì á mú á rà á dẹ̀ tún máa jẹ́ bẹ́ẹ̀ yẹn láì ní sànù. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ra kúkúmbà, la máa ń ra ẹ̀pà, la máa ń ra carrot, la máa ń ra gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. Ẹ jẹ́ kí a máa lọ sọ́jà kí a lọ máa ra ohun tí a bá fẹ́ rà. Ẹ jẹ́ ká lọ máa rà lọ́jà kí a lọ máa rà. A mọ̀ pé ibi tí wọ́n ti tà fún wa inú ọjà ni, níbi tí ìmọ́tótó tó ti jọba ní ibẹ̀. Ọlọ́run yóò máa fi ìṣọ́ ẹ̀, yóò máa fi ṣọ́ wa wò. Bẹ́ẹ̀ ẹ tún wo Ọlọ́run yóò máa fi ìṣọ́ ẹ̀, yóò máa fi ṣọ́ wa. Aburú ò ní kàn wá o. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ń rà lọ́wọ́ àwọn Hausa yìí, eléyìí ló tún burú jù. Ẹ gbọ́ ohun tí arábìnrin náà sọ. What are you doing? You are soaking mango inside gutter. Oh, God will punish you people. You are soaking mango inside gutter and you bring it out and you sell to people, right? God will punish you people. God will punish you people. God, all your faces are going on internet now. You are buying rubbish. You people are buying nonsense. Gutter, everything from inside gutter. And they are selling to people in front of Dimatel in Agungi. This is one of the reasons we don't allow these people to sell on the road. Exactly. But you see us reading there, we say God. Sílé wọn, àwọn agbófinró wá síbẹ̀. Ẹ wò bí wọ́n ṣe ń kó mango jáde. Ẹ wò bí wọ́n ṣe ń kó ohun tí wọ́n fẹ́ tà fún ìrẹ́ àtẹ̀mí jáde. Ẹ wò bí wọ́n ṣe ń kó ohun tí wọ́n fẹ́ tà fún àwọn ọmọ ènìyàn jáde nínú gutter, nínú deep and dark gutter, nínú deep and stagnant gutter. Á dẹ̀ máa rà, wọ́n á dẹ̀ fọ́nù, wọ́n á dẹ̀ tún máa tà fún wa. Ìjọ wo gan la fẹ́ bọ́ nínú wàhálà Hausa àti Fulani? Oduduwa nation is the best. Ìjọ wo la fẹ́ bọ́ nínú wàhálà yìí? Ìjọ wo la fẹ́ bọ́ nínú wàhálà yìí? Ẹ jẹ́ kí a gbìyànjú láti má máa ra nǹkan jẹ lọ́wọ́. Nígbà tí wọ́n bá ń ṣe lè, màálù tí wọ́n ń tà gan tí wọ́n ń bá sùn, màálù tí Hausa ń tà fún wa tí Fulani ń tà fún wọ́n ń bá àwọn màálù yìí sùn. Tí a bá dẹ́kun àti máa ra nǹkan lọ́wọ́ wọn, ń ta ní ẹ jẹ́ kó tó wa, ń ta ní ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Ẹ tún gbàgbọ́ ní tí àwọn ènìyàn tún sọ nípa ẹ̀. Oh my God, these people are heartless. Okay, you complain all of bring up mango. You're washing mangoes inside gutter. How now? Ẹ wò ọjọ́ wo ìgbà wo àkókò wo ni wọ́n ti sóòkì mango sí inú gọ́tà tó kún báyìí.
how many days, ọjọ́ mélòó ló fẹ́ lò nínú gọ́tà tí wọ́n ti sókè ẹ̀ sí, ọ̀sẹ̀ mélòó ló fẹ́ lò ń bẹ̀, oṣù mélòó ló fẹ́ lò ń bẹ̀ tí wọ́n á tó bẹ̀rẹ̀ sí ní ta. Wọ́n á wá kó jáde, wọ́n wá ní mango, wọ́n á fi ní mango 10